greatest desire is to be Mrs. Korede Oluwolaimo. But Bella seems to be standing in my way. Shuri ore, agba òfìfo ló máa pariwo. Ètò bá lómi nínú báyìí, wọn kì í make any sound at all. I said I'm fine. That means I'm fine. Samara, calm down. A problem shared is half solved. Talk to me. Kí ló ṣẹlẹ̀ gangan? I'm so ashamed of myself. I don't even want to share. I'm so stupid. And for me, I can't even afford to lose Bella. Ọjà ló pè mí ni. Àtijọ́ ìtẹ́mi àtẹ̀tí ń dé tara wa. Ó kàn ń jẹ mí lásán, ó ń jẹ mí, ó ń jẹ mí, ó sọ mí di nǹkan mi. Wẹ́rẹ́ ló pè mí ni. Ó jẹ́ ń sọ fún ẹ. Nǹkan tí mò ń sọ fún ẹ, tí mo dúró lé lórí, òun náà ni mo dúró lé lórí. Tó o bá ti lè propose sí mi in the next 3 months, it's over. Ṣé ń gbọ́? Orí ẹnu mi, read my lips. It's over between us. Ta ni ẹ́? Ta ló rún ẹ níṣẹ́? Ọkọ̀ ẹ̀ ló ń park síta yẹn. Orí iṣẹ́ ẹ̀ orí iṣẹ́ ẹ̀ tó wá ti dé mi ò sí ọ́fíìsì. Àbí Korede ni ọkọ yín? Òun ni. Wọ́n èmi ò gbà ó. Táwọn tó lè tiẹ̀ tó flush ni. Yìí ni tiẹ̀ mo ti sọ wà lẹ́nu tó wà lẹ́nu bẹ́ẹ̀ bó ṣe ń stink. Oga, why did you do that? You open down the gate for the past 30 minutes. I refuse to come down. 30 minutes, Oga, 30 minutes. I refuse to come down. I refuse to move. Because I'm a barrage. You go to Orifield lower and they playing teams. Kó ṣe máa fábẹ́ ọ̀tìbò yìí lórí tó bá sọ fún mọ́mí máa ná. Ẹ̀rẹ̀ sáré ń dọ̀rọ̀ lẹ̀. Iye owó tẹ̀ sọ náà ṣebí mọ́mí àti dáàdì kan lọ ṣiṣẹ́ ni. Ṣebí lọ́rẹ̀ náà lè ti gba ṣọ́ọ̀bù yìí. Ṣọ́ọ̀bù ọ̀tẹ̀ fẹ́ gan lówó ni. Ṣé à ń gbowó ẹ̀ ká ni? Yóò láìkí ẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Very important. Hello? Hello, Richie. Sure. Na lady dey talk. Nǹkan ló pè mí. Nígbà tí nǹkan pè mí, nǹkan sọ pé ṣọ̀gá mi wà nílé. Mo dẹ̀ sọ pé ọ̀gá mi wà nílé. Ọ̀gá mi too fluent in English. Ọ̀gá mi lè sọ òyìnbó dandan. Mo wá sọ pé kí n gbé wá fún yín pé sharp kẹta ní bá mi bá sọ̀rọ̀. Kó lè love me very strong. Your girlfriend? Ọ̀gá rárá o, my wife to be. Èyàn tó mú pẹ́ fẹ́ sílé gbòǹgbò mi, mo wà very serious pẹ̀lú ẹ̀. You brought me a call of your wife to me. Má lérò pé o ní ẹ̀gbọ́n kan tó lè bá ẹ dá sí nǹkan bẹ̀bẹ̀ kọ̀kọ̀. Oníṣẹ́ o. Desire ló ká kó tó bá wọn láti ṣe.
èmi mà ní béèrè kan tí mi tí Bíṣọlá tí mo wá fẹ́ bi yín. Talk to me, anything. Ṣé mo kọ́ wà tí pọ̀ sí náà ni mo máa ń gba ìmọ̀ràn lọ́wọ́ ẹ̀? Let me put it to you. Aláìgbàgbọ́ ni. Orí yín ò ní jà. Yes. Tó bá jẹ́ pé èmi ni mo bí ẹ, o ò lè fẹ́ ọkùnrin yìí o. Auntie. Ìyá pọ̀ sí màá padà rí iná o. For the last time, where did you put the chain you took from my trinket for? Dèjì ṣàṣemọ́ṣe, ó bá àbúrò bẹ fóńdẹ̀ tó jẹ́ ọmọ ẹgbẹ́ wa lájọṣepọ̀. Ó fún lóyún, ó tún ṣẹ́yún fún, ọmọ yẹn wá gbàbẹ̀ ó kú. Wọ́n wá àpọ́ǹtì mi, wọ́n ní kí n lọ padà. Me? Uncle, who is feeding you with all this iron nonsense? So your mother will lie against you. Uncle. Yeah! Uncle! Oríta màá ní ṣe wí o máa kú òun bẹ́ẹ̀. Ó lọ bèrè mi nígbà tí mò ń já jíìnì tí mò ń gbé nùgbò. Òkúta ẹ̀kí nìkan jẹ́ wọ́n jẹ́jẹ́ lábátà tí ìlàlàfíà sì tẹ́ wá níbẹ̀. Kí nǹkan wà mẹ́kọ̀ọ́ sí ẹ̀ká mi. Mo dry gan ọ̀nà broke. I'm a broker. Ṣé kò sí kéèsì ọ̀kan ẹni tó bá ní witness ṣẹ́gun ni ó máa ní kéèsì ọ̀pẹ̀ ọlọ́pàá wa. Mo fún ẹ ní 48 hours kó fi jáde kúrò láyé. disturb yìí mo ṣe jókòó. Má bínú. Jọ̀ọ́ bá mi ṣe breakfast fún Ṣọlá. Then kó bá mi sún yẹ sí Nàìjíríà. Okay, ma. Ẹ jẹ́ máa ń jẹ́ báyìí kì í ṣe.
Hello, ma. Hello? How are you? I'm afraid you might not meet him on seat, oh. Last person, don't pass all the way. I really want you to alone. I'll be there in a jiffy. Okay. Okay, bye. Ṣé go ma? Báwo wà ní? Okay. But enjoy it all. Ẹ má gbàgbé mi. Mi gbàgbé tí bá ti. Ẹ má ṣe gbogbo fọkàn yín balẹ̀. I'll get back to you. Ẹ kí n bá lọ. Kò sí wàhálà. Ẹ wò ẹ má gbàgbé ti elétò. All right. Uncle, can go in. Oh, thank you. Ọ́fíìsì àwọn ó dàbí ẹni pé ẹni tó wà lọ́dọ̀ wọn yẹn ti gbé contract yẹn fún. Oh my God. Ó dùn mí ṣá. I understand. Judith. Lákúnlé. My house. Wow. This place is nice. Thank you. Wow. This place is very nice. Thank you. Awesome. I trust you shall read it. Sit down. Thank you. So what do I offer you? Food, drink? Food can come later. Okay then. Excuse me. Asha ma so you basha. Wow. You're such a good cook. Thank God you like it. It's so nice. Thank you. Anu. Ẹ kúrọ̀lẹ́ ma. Kúrọ̀lẹ́. Yes. Ẹ kúrọ̀lẹ́ sir. How are you? Ṣàlàfíà ni. A dúpẹ́ f'Ọlọ́run. Báwo ni díẹ̀? A dúpẹ́ ma. Mo pẹ́ lálejò. Ṣé kí n máa lọ? Ibi tí mo rọ ẹ́ gan. Ẹ mo ti jíṣẹ́ fún wọn. Okay. Tó bá dàrú là kó wá. Okay ma. Ó dàrú. Ó dàrú. Yes ma. Who is she? She's my younger sister. Why? No, I'm just asking.
Ẹ káàárọ̀ mà. Báwo ni? Adúpẹ́ fọ́lọ́run. Káàárọ̀, ṣàlàáfíà ni. Ṣé ẹ sì dáadáa? Adúpẹ́ fọ́lọ́run. Àlejò yín ńkọ́? Àlejò mi, kí ló kàn pẹ̀lú àlejò mi? Ẹ má bínú, mo kàn fẹ́ mọ̀ bóyá wọ́n ti lò ní. Àánú. Kí ni títí ẹ pẹ̀lú yẹn? Ó ti ń bá rìn fídíò o. Kí ló kàn pẹ̀lú private life mi tó ń béèrè pé ṣàlejò mi ó ti lọ ni? Ṣé àlejò mi máa sún ìgbà ìmọ̀jú ni? Mo ò láìkẹ́ o. Ẹ má bínú, màmú lálàá ni. Àlá òṣì wo ló lá tó wá fẹ́ sọ fún mi? Àlá yẹn ó bà mí. Gbẹ́nu sọ́hùn jọ. Mami. Hello, mami. Àmì mà. Ó dà. Ẹ ṣé mà. Aláwo ló sọ pé ó lá? Àlá yẹn bà mí lẹ́rù gan ni. Mo lálàá wípé. Baby. Come here, it's gonna be okay, alright? I'm sorry, I made my fault. I'm gonna make it up to you. Okay. You know you're better than that. You're gonna get something else. I know. Dinner is ready. Ti kú bá mi. Ìwọ ló bá mi rojọ́ lálẹ́ àná tó jẹ́ kí n tètè sùn. Bẹ̀lẹ̀. Ní Ọlọ́run ló máa ṣọ́ wa. Ṣé rí ọ̀dájú pátápátá lọmọkùnrin tí à ń sọ̀rọ̀? Aṣọ aláṣọ lọ̀gá wọn ń dàbúrà. Ògbólógbòó ni wọ́n fi ṣọlá. Oh my God. So, tí ẹ bá ríyàn táyín lọ́dọ̀gbó, èyí tá à ń wí ìkọlà àwọn máa sọ. Oh my God. Ọlọ́run ti ṣeun. Jésù dẹ̀ ti gbàkóso. Ẹ máa gbàgbé ètò àdúrà tí a fẹ́ ṣe. Àmọ́ inú mi á dùn tí ẹ bá lè yẹra fún ọmọkùnrin náà. Ìbá dára tí ẹ bá gbọ́ ìkìlọ̀. Jésù á wà pẹ̀lú yín. Ẹ ṣé dájú. Ẹ ṣé lọ sà. Mọ́mí ẹ ká sọ̀mà. Báwo ni? Ẹ̀sìn pẹ̀lẹ́. Ọkọ mi. Ẹ sọ fún mi pé ẹ ń bọ̀. Mo mọ̀ ni. Mo mọ̀ máa sọ fún ẹ. Ìyá Àríkẹ́, abiyamọ gbàjọ́ bọ̀rọ̀bọ̀rọ̀. Ọmọ Afẹ́mi ni. Àdúgbò ló ń gbé. Àmọ́ mo nífẹ̀ẹ́ gan torí pé ó ṣe dáadáa sí mi. Nígbà tí ẹ pè mí lánàá pé ẹ lálàá kan nípa ọ̀sìn ni.
same thing tẹ́lá lòun náà lásì mi bó ṣe mí lọ sọ́dọ̀ pásítọ̀ ẹ̀ nìyẹn ọ̀dọ̀ pásítọ̀ ẹ̀ gan la sí ń bọ̀ báyìí wọ́n dẹ̀ ti jẹ́ kó yé mi pé gbogbo ní sí láburú. Olúwa ó ṣé mo dúpẹ́ ó ṣé mo dúpẹ́. ìyá àríkẹ́ mo rí yín. ọkọ mi òkú ní ṣubú wàá máa mọ̀ ṣe lágbára ọlọ́wọ́ bá. ẹ pẹ̀lẹ́ màmá. ó ṣe ọkọ mi àríkẹ́ ìgbára la ń búra ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rù ṣèyí tó máa ṣe ọjọ́ lọ dúró ṣèṣì rò pé ọmọ kékeré ni ẹni. máa mi ẹ tún ti bẹ̀rẹ̀. jẹ́ ń bẹ̀rẹ̀ jẹ́ kí n bẹ̀rẹ̀ dúró ṣíṣọlá sọ pé òun ò tí rẹ̀dí. kò sọ pé òun ò tí rẹ̀dí èmi fúnra mi ni mo kàn ṣe ń gbé yẹ̀wò bí fẹ́ wọ. àríkẹ́ igi yóò dá ayọ̀ nínú tọ́hún ò dá ayọ̀ nínú. ewu làmọ̀ tó fẹ́ sí oúnjẹ jiná ó jẹ́ ṣe kíá kó tó di pé àwọn abẹ́lé jayán kó tó máa. mọ́mí irú oúnjẹ wo ló fẹ́ jẹ. wo mi tí mo ń bọ̀. ẹ jẹ́ wo ṣèyí tó máa ṣe kó tó lè tàwọn oníṣẹ́ ẹbí kí wọ́n lè dẹ̀yìn lẹ́yìn yẹn wo bí o ṣé o mọ̀ pé bíbí ni mo bí ẹ kí ìwọ náà lè bí i. wàá rè ṣé bí lè bá sùn. gbogbo ètò ìsọ̀kalẹ̀ yìí. mo máa bá yín ṣe oúnjẹ tẹ máa jẹ. màá ṣàánú má máa jẹ wálé ayé àsán ẹ gbogbo ohun tí mo sọ kalẹ̀ yìí wọ́n ní ṣe máa sùn ṣé òun ni mo fẹ́ sòkò báyìí mo náà ṣàánú mi. àánú olúwa má ṣùgbọ́n mo dúpẹ́ o I really appreciate it gan. akíndúpẹ́ ara ẹni mà. o ṣe gan ni mo kọ́kọ́ fẹ́ tọrọ ìdáríjì bí kò má bínú tí mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀. not at all mama understand. Then kí ló fi pé mo lè fi compensate fún nǹkan tó ṣe fún mi. compensate mi ò ṣe nǹkan tí mo ṣe torí kẹ́ ẹ lè compensate mi mọ́ mi ì fẹ́ kí aburú kankan ṣẹlẹ̀ sí sàkání yín ni torí ẹ̀ ló jẹ́ kí n ké gbàǹjarè no stranger attachment. Èmi feel pé you have done so well for me so mo feel pé you deserve kí n compensate ẹ. If you insist ma nǹkan kan ni ó ń jẹ́ bànújẹ́ ọkàn fún mi. Kí ni nǹkan náà? Ó wù mí kí n continue education mi àmọ́ kò sí agbára ẹ̀. Àwọn parents ẹ̀ ń kọ́? Ìlú òkè làwọn parents mi wà mọ́. Ẹni tó bá ń bá gbé yẹn kọ́? Bí ẹ̀yin ṣe jẹ́ real sister sí mi náà lẹ́yìn tí mò ń gbé lọ́dọ̀ ẹ̀ ṣe jẹ́ náà. Okay. Ma try best me. Thank you ma. Ṣé mo dúpẹ́ náà? No. For deserve any. That will rate as well. Jókòó. Ṣé gan? Ẹ ṣe gan wa. Kí n má parọ́ fún yín, ẹ mẹ̀tọ́. In fact, ẹ ti mẹ̀tọ́ jù. Ẹ ṣe gan ni. Kò tó pẹ́, wọ́n ní ẹni tó bá ṣe ní lóore kíyàn náà lọ́wọ́ orí sí. Ó ti ṣe ní lóore sódì dandan kí n ṣoore padà fún ẹ. Ìdí nìyẹn tó jẹ́ wípé tí anything bá ti yọjú lọ́fíìsì, ẹ̀yin ni máa ń kọ́kọ́ pè. A jẹ́ wípé àpọ̀ tó máa ń pè nìyẹn. Rárá o, mo mì pé ẹ̀yin nìkan ni máa ń pè. Èmi nìkan ni kò yá máa pè é. Adé máa ṣe tó fún mi dáadáa. Contract tó sọ fún mi pé wọ́n máa tó fún ọ́fíìsì yẹn gan. Ẹ wò kí n má parọ́ fún yín. As a matter of fact, ọ̀gá mi ò sì ní sìn wọ́n travel but tó bá ti dé mọ̀ pé nǹkan tó máa kọ́kọ́ bójúmọ́ nìyẹn. And tó bá ti ń sọ̀rọ̀ pé ta la fẹ́ gbé fún ẹ̀yin náà ni máa dárúkọ but máa jẹ́ kó yé wọn pé èyí tá a ṣe last time mu ẹ̀yin lẹ ṣe dáadáa o àtàwọn kan tẹ́ ẹ̀ ṣe gan gbogbo ẹni máa tún sọ pé ṣe ní dáadáa. Trust me ẹ̀yin tẹ́ ẹ̀ ń fún mi ládùúrà àwọn kan báyìí. Kò ṣáà make sure pé tó bá ti jáde èmi ni kò pé o. Ẹ̀yin náà máa gbé fún ẹ trust me àti màá dẹ̀ ṣe dáadáa. àmú trust me ẹ ṣe fẹ́ mi wá sí wàhálà ẹ kí n tètè máa lọ. Thank you.
Yeah. Hey, not so fast. Relax, yeah? What? You know I love you, Abby? Yes. Omo. But I go on if I'm sure. Right? Look, I have something for you. It's not baby weight Farabali now. Yeah? Just give me your hand. Give me your hand. I want you to marry me. Yes. Yeah. I got you. Yes, you did. I told you you're gonna be my wife. Wait. No, I knew you were going to like it. Shola. Shola, I'm not ready for this. I need to tidy up some things. I can't rush into marriage and rush out. Come on, Soleno. We've been together for 3 years. Kill it to what Baring home. Do you think you're embarrassing, baby? Hero, stop joking. I'm not ready. Stop doing Shola, fi mí sílẹ̀. Mi ò ṣeré. I'm not ready for this at all. Mi ò tí ready. Kí ló ń sọ lẹ́nu? 3 years láti ń fẹ́ra. Kí ni nǹkan tó ń ṣe? Kí ló ń sọ? Baby, this is a joke. Eh? Me, I don't know if you're joking, but if it's a joke, you need to stop. Shola, I'm not joking. Mo tí ready. I'm not ready for now. Not now. No. Okay. I don't know what's wrong with you. Okay. Or anything to ban share. It doesn't make any sense. I'm not joking. Auntie, hey, but he must so bad. I could imagine how embarrassed he would feel. I didn't mean to embarrass him. Me kò fẹ́ fit ju Karen ni. Ṣé ẹ love wọn ni? Well, I love him. Dẹ̀ nígbàgbọ́ pé àwọn náà love me. Ìyẹn lèmi ò mọ̀ o. Torí inú ara mi ni mo mọ̀. Mi ò mọ̀ inú ẹnikẹ́ni. Kò yé ẹ. Torí ẹ̀ ni mo ṣe take time mi láti mọ ìwà Ṣọlá dáadáa. Though Ṣọlá is a good guy. Ó dẹ̀ máa ń fi owó bá mi ṣeré dáadáa. Àìmọye ìgbà ló máa ń ra oríṣiríṣi gift fún mi. Kò yé ẹ. Ṣùgbọ́n pinní kan ló bàjẹ́. Inú fùfù yìí ni. Anytime tí a bá ti ní misunderstanding báyìí, ó máa bínú, ó máa ṣe gbọ́nkú kiri inú ilé ni. Àǹtí, òótọ́ ọ̀rọ̀ lẹ sọ, àmọ́ ọgbọ́n lẹ máa fi ṣe because mi tó fẹ́ kẹ́ ṣe mistake. Mo nìkan ló ẹ̀ṣẹ̀ get point mi. Torí mi ò fẹ́ rush into the marriage and rush out. Tí ẹ bá mind, mo lè mú yín lọ sọ́dọ̀ pásítọ̀ mi. Ṣé pásítọ̀ ọjọ́ yẹn tó mú mi lọ? Rárá o, pásítọ̀ yẹn wọn ò sí nílé, àmọ́ mo ní ẹlòmíì tí máa mú yín lọ sọ́dọ̀ wọn. Ó ṣègùn àánú. Thank you so much. Ṣe. All right, ma. Ní orúkọ Jésù Kristi ni àgbàdúrà. Àmín Jésù. Àmín orúkọ Jésù. Ẹ̀yin Olúwa lógo. Ògo. Mi ò ní fi dúdú pé funfun fún yín. Lórí ọ̀rọ̀ ọmọkùnrin tẹ́ bá wáyé. Ìbẹ̀rẹ̀ yín méjèèjì amúmiri pé ó máa lárinrin ṣùgbọ́n tó bá di ọjọ́ alẹ́ ó máa ní kòrò púpọ̀. Kò tán síbẹ̀ o. Wọ́n tún wá ní kẹ́ ẹ ṣọ́ra fún ọ̀rẹ́ kí wọ́n má lè bá gbọ́n yẹ̀pẹ̀ sínú ìgàrí yín. Èyí tó tún wá ṣe pàtàkì nínú ẹ̀ ọ̀rọ̀ tí ẹ bá fẹ́ kí etí kẹta kó gbọ́ ẹ má sọ létí ìyá yín. Ẹ má sì mí gbọ́ o, mi ò sọ pé ìyá yín níkà o,
bẹ́ẹ̀ ni wọn ò dẹ̀ lájẹ́ àmọ́ gbogbo ohun dáadáa tẹ́ ẹ̀ ń ṣe fún wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá yín máa ń fi ọ̀rọ̀ yìí yan gàn láàrin àwọn ọ̀rẹ́ tiwọn ìyún wa ń ṣe àkóbá fún lọ́síwájú tiyín ìdí nù tí wọ́n fi ní pé kẹ́ ẹ má jẹ́ kí wọ́n mọ̀ mọ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe fi rán mi mo jẹ́ yìí ìgbọ́rọ̀ ó sàn ju ẹbọ rúrú lọ o àlàáfíà fún yín. Kí ni ẹ máa wá ṣe ń sìn? Ṣé bíi ti towó ọ̀fẹ́ ni Jésù Kristi fi fún wa ọ̀fẹ́ náà dẹ̀ làwa náà máa fi fáráyé àmọ́ o ẹ gbọ́dọ̀ wá ṣe nǹkan sílé ìjọ ní nǹkan tó nítumọ̀ bóyá kẹ́ ẹ fúnjọ lówó ẹ má fi mi lówó ìjọ ní kẹ́ ẹ fún. Ìjọ ní kí wọ́n fún tí ẹ̀mí ọ̀run á máa wà pẹ̀lú yín Jésù Kristi á máa ṣalátìlẹ́yìn fún yín. Ẹ kò ṣe gba ilé ìsà. Jésù á máa wà pẹ̀lú yín. Ẹ ṣé sà. Yeah. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé. Ẹ ṣé. Ó dàbọ̀. Àmàrè yín bá sà. Káyọ̀dé owó yẹn wá. Owó yìí ní kí ló dé tó máa fún òkè farabalẹ̀ ní sùúrù mo dáwó pọ̀ mọ́ra wọn ni. O lè dáwó pọ̀. Olówó kan tó wà lọ 6,000 kan wà lọ́wọ́. Ní ibo 6,000 wo ló wà lọ́wọ́ ẹ̀? Owó tó kò lè ojú 7,000 lọ. Níbo 20,000 láti fún ẹ. Tí bá parọ́ kọ́ mọ́ dà fún. Kò tẹ́ tó kọ́ mi. Bá mi mú 10,000 naira tèmi mi ìrojọ́ ọmọ kan dúró dé mi. Ní sùúrù mi ò láti gbogbo business gbèrè báyìí o. Ìwọ ló mọ̀. Ó ti yẹ gba 4,000. Èmi Gba 4,000. lọ́jọ́ wo? Fún mi. Tí ẹ gbà sọ́wọ́. Mi ì lè gbà sọ́wọ́ 10,000. Kò sí wàhálà má wọrí mo wọ́ra mi nílẹ̀ ní tó ti yẹ mọ́. Kówó ti bímọ kówó ti àpò ẹ mọ irú pátá wo nìyẹn. Láàrin sùúrù máa kó mọ èmi kàn fẹ́ fi kún ni kò sí owó tán fún wa. Fi kún. Owó tán fún wa dédé. O lè fẹ́ sọ mí dìdì 10,000 naira fún ọ̀nà mọ́tẹ́. Ní sùúrù má ò lè lọ jẹ́ nǹkan. Ó kù 3,000 naira. Ó kù 3,000 naira kó pé. Kò sí ti dá sọ kankan fún mi. Èmi kọ́ mo múṣẹ́ wá fún ẹ ní òun ṣí ni. Nígbà tó wá múṣẹ́ wá fún mi kọ́ ṣé ká dojú ọ̀rọ̀ ṣé kí n pè mú padà kí wọ́n á gbowó wọn. Ẹ lọkùn wọn padà wọ́n náà máa fọlọ́pàá mọ́. Fún mi láti rẹ̀ sọ̀rọ̀ wọn. Èmi ti lọ. Fún mi láti rẹ̀ sọ̀rọ̀ wọn. Kówó mi pé ọ̀gbẹ́ni. Okay, má lọ. Má lọ. Tí mo bá lọ. A ní kó má lọ. Má wọrí. Wọ́n máa ṣe wọ́n máa rán mi sí ẹ̀. Mi ní fún ẹ ní kọ́bọ̀ nínú ẹ̀. Gbà èlò lọ fún ẹ tó ń ṣe kíni kó máa fún 1 million naira tó máa fún 2 million naira tó ń bẹ. Ó ti mú ojú owó jù láì ṣe tún ní àjọlá.
Shola, I'm not ready for this. I need to tidy up some things. I can't rush into marriage and rush out. We've been together for 3 years. Kí ló tó wá bẹ̀rẹ̀ nǹkan? Tó yẹ mi ò fẹ́ Azeez. Oh my God. Wallahi, who that be setting to London? Hey, you want to see our furnitures here? Ọ̀rẹ́ mi kan ló bá mi kó wọn wọlé ńgbà yẹn. Mo rí lórí net mo dẹ̀ ó dẹ̀ bá mi kó wá. Okay, you have tried. Ìwọ gángan ló gàgbà. Ìwọ báwo ni ìjà? We are too good o. Ọlọ́run gbádùn. Naija yìí pè ẹ́ o. Wallahi, wèmi tí mo dé bí mo ṣe lọ mo ṣe bọ̀ kò sí nǹkan kan. Sí tẹ́ńtìkì là ń kó jọ. Ọlọ́run jẹ́ àríró ẹ̀ pẹ̀lú bó ṣe wà yìí oní bó ṣe lọ ló ṣe bọ̀. Ọ̀rẹ́ mi, ṣé torí gbogbo àwọn aṣọ tó ń rí gbogbo bàtà yìí òyìnbó ló bọ́ táwa mú kò sí nǹkan kan nothing kọ́bọ̀ bá mi dé Nàìjíríà. Ìyẹn lágbára o. Babe, see your hair. Human hair ló gbé sórí èmi mo mọ value ẹ̀ wo sí tẹ́ńtìkì ni ó ń gbọ̀n mo máa jábọ̀ ni. Kò sí kankan kò sówó kò sí anything. Ọ̀rẹ́ mi ṣàánú mi wo you are living big. Ṣàánú mi. Kò sí nǹkan kan Naija náà I can struggle. Well, my sister help me na. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Tẹ́ bá ti fẹ́ ṣàánú èèyàn lè má sọ bí kò sí nǹkan kan. You're a big contractor now. You're making good money. Show me the way. Oh yeah, show me the way. I won't lie to you. Lóòótọ́ àwọn big girls wà tó yẹ pé wọ́n ní bàbá ń gbẹ́jọ́. Bóyá mi, Àríkẹ́, no, mi ní anybody lẹ́yìn kí n jí láàárọ̀ kí n ṣàdúrà àwọn ọba kí n dẹ̀ máa lọ. Mi ò wá lè sọ ọ́ tí Àríkẹ́ bá wà nǹkan náà tó ń ṣàdúrà. Àdúrà dẹ̀ ń gbà mí ní parọ́. Mi ní kankan. Kò sí nǹkan kan. Ìgbà tó dẹ̀ ti wá rí. Mi ò mọ bí kankan. Bóyá kí n lè máa. Kí ló wá fẹ́ ṣe ń sìn tó wá padà sí ilé ń sìn bá? Mo rò pé bóyá kí n máa ta aṣọ, kí n máa ta bàtà, gbogbo àwọn pop shop tá kó sì di iná kí n máa ta mọ̀. Tí bá tiẹ̀ ń fi irú ẹ̀ ṣe polówó business mi máa ta. Máa ṣe bẹ́ẹ̀ ṣe. Wọ́n kò lórí social media ń sìn business ń lọ rán bẹ́ẹ̀. Máa bẹ polówó business ẹ̀. Ó tiẹ̀ máa ta because mo ní àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ta gbogbo nǹkan báyìí and they are really making it. Wọ́n ń tà gan-an ni. Kò yẹ kó máa tà máa wọ̀ rẹ̀. Kò tiẹ̀ bá mi kó tiẹ̀ jàǹbá sẹ́dọ̀ mi láti rí owó ti dé. Bá bẹ́ẹ̀ wọ̀. You're looking good. You too. Àríkẹ́. You're too fine. See you. Àǹtí, mo rò pé máa dá ọ̀rẹ́ yín lóhùn lẹ́ẹ̀kan ni. Torí gbogbo nǹkan tẹ̀ sí pátápátá ni mo ń bọ̀. Bí kí ni? Gbogbo yẹn fẹ́ mú wọn jáde. Mú wọn jáde báwọn. Kí ló kàn mí pẹ̀lú yẹn? Ọ̀rọ̀ business lájọ ń sọ. Ṣé oúnjẹ mi ti ready? Oúnjẹ yín ti ready. Okay. Kò yé mi náà bá ẹni tí mo fẹ́ fọ́dún mẹ́ta mi ì ṣe tẹ́lẹ̀ ajá ṣé mo fi máa purọ́ ni ó ní kí n fóun more time kò yé mi mọ́ kò yé mi. No, phone. She hasn't picked up any of my calls. Mo ti pay over 100 times with phone. Wọ́n mi ìròyìn tẹ́lẹ̀ bọ̀ máa ṣe. Tó bá dàrọ̀ la máa lọ máa ká mọ́ lé gbà yẹn. Màá lọ síbẹ̀ láàárọ̀ náà. Má jọ mọ́. Báwo ni? Ẹ káàárọ̀. Judith, so travel. Wọ́n travel. Mo ti ń pè láti a couple of times, kò gbé call me.
Wọn ò travel kò dẹ̀ sí nǹkan tó ṣe wọn. Even gan wọ́n rest wọn wà lókè. Ó wà lókè? Ní ò gbé call mi. Judith. Tí màá gbé call ẹ̀ mọ́. Judith. Ṣé tipátipá náà fi ń gbé call ẹ̀ mọ́? Ò ń pè mí, mi ò gbé. Ó ò dẹ̀ ní pè mí mọ́. Èmi? Are you okay? Kí ni nǹkan tó ń ṣe ẹ́? Kò sí nǹkan tó ṣe mí Ṣọlá. Àmọ́ nǹkan tó ṣe mí ni pé stop calling me. Má pè mí mọ́. Torí mi ò ní gbé. Must I take your calls? Are you listening to yourself? Mo ti pè é for almost 100 times. Oh, call me. I don't care. Má pè mí. Nígbà tó ti pè mí tí mi gbé ẹ, ó yẹ kó mọ̀ pé mi ò fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. Má pè mí torí mi fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ọkọ ẹ. Ó ń ṣọkọ mi, mi lè fi ṣe ìyàwó ẹ. For now, let it go. Mi ì fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Má pè mí náà. Tó ti gbọ́, má pè mí mọ́. Wọ́n fẹ́ jáde, ó mọ̀lẹ́kùn, ó ṣílẹ̀kùn bọ́sítà. Judith. Hello? Hello, sir. Uncle Shola. Anu, báwo ni? Mo dédé tá ń sin ẹ ti lọ, sir. Èmi ṣe kúrò bẹ́ẹ̀ ń sìn ni. Ẹ má bínú, sir, mo fẹ́ rí yín ni. Ṣé kò sí? Ó dẹ̀ wà important. All right. Ṣé o lè wá bá mi lẹ́gbàá yẹn? Màá wá. Màá máa bọ̀ lọ́dọ̀ yín sìn. Okay. Mama expect it. All right, sir. Ẹ ṣé, sir. Anu? Sir. Báwo ni? I'm fine, sir. Má bínú jàre. Kí ni kí n fi ṣe aláàrẹ̀? Mo wà okay. Ẹ má bínú pé mo disturb you, sir. Ṣé kò sí? Fún àǹfààní tí náà ni mo ṣe wá síbi. Ẹ wo sá, Aunty Judith wọ́n dédé reject proposal yín o tí ó bá nídìí. Ìdí ni pé báwo lẹ́yìn àti wọ́n ṣe ti jọ máa wà láti bí 3 years ago. Tẹ wá jàjàfẹ́ fún wọn lórúkà tán gbà. Nǹkan wà ń di ẹ̀sà o. Èmi ò bá ròyìn. Torí àgbàlẹ̀ ń dà lóyè, ẹ má bínú. Kẹ́ wá wọ̀rọ̀ kò fi ṣàdá. Kẹ́ wá yàwó mi. Because wọn already rárá láti ti báyọ̀ kọ̀ọ̀kan gbé bọ́ sí bẹ́ẹ̀ ṣe rí wọn yìí. Wọn already àti ìfẹ́ yín o. Ẹ má bínú. Wọn already rárá. Because mi lè ní irú yín ní ẹ̀gbọ́n. Kí wá ní kẹ́ máa dúró di ẹni tí ò ti ẹ̀ ráyè tì yín rárá, tí ò nífẹ̀ẹ́ yín rárá. Ẹ jọ̀ọ́ sá o. Kó tí mo ní kí n wá sọ fún yín nìyẹn sá. Drona, ṣé Judith ló rán ẹ sí mi ni àbí? Ṣọlá rárá o, wọ́n rán mi sí yín o. Àrùn yín kàn ló ń ṣe mí. Torí ẹ̀ ló jẹ́ kí mi wá bá yín. Because àǹtí wọn already àti ṣe marriage pẹ̀lú anybody. Wọ́n ti already ọkùnrin kankan báyìí. Torí ẹ̀ ni mo ṣe ń pé kí n wá ṣàlàyé fún yín. Ṣé mọ̀ pé mi àti wọn close. Mo dẹ̀ mọ nǹkan tí wọ́n ní ní mind fún yín. Ẹ understand? Àmọ́ ẹ ro ọ̀rọ̀ yìí dáadáa.
Tẹ́ bá wá rò pé irọ́ ni mò ń pa. Onírọ́ ló máa ní ẹlẹ́rìí òun wà lọ́rùn. Ẹ dọ́gbọ́n pé wọ́n. Kẹ́ fọ̀rọ̀ wádìí ọ̀rọ̀ lẹ́nu ẹ gbọ́ tẹnu wọn. Ẹ má bínú jẹ́ kí n tètè máa lọ kó tó di pé wọ́n pè mí sá. Ẹ má bínú àwọn ọmọ sí mi. It's really nice. This one. No. Anything you check, maybe something like this is cushy. It's really nice. So, Abikara ni mo pa ti ra nínú eléyìí nígbà kan jẹ́ ká ra ń bíbá yìí díẹ̀. Torí mi náà máa ta tèmi o. Ìyẹn wá lè bá olúkálù lẹ́nu lọ rajà kí èèyàn má ta tèmi. Ṣé máa bẹ́ẹ̀ wọ má worry now. Má worry. Babes. Ọmọ afẹ́ yẹn. Báwo ni ẹ ṣe pàdé ara yín? Báwo lẹ ṣe mọra yín? Ṣebí ìwọ náà ti sọ́nsìn ó ní ọmọ afẹ́ mi àdúgbò náà ni mo ti mọ̀ but she has been such a nice person. Ó ti pẹ́ tí mo ti rí àwọn ọmọ bẹ́ẹ̀ gbẹ̀yìn. She's loyal, she's hardworking but they ti test her in so many ways ó dẹ̀ ó worth it. Are you sure? Yes, I'm sure. See my test and of course I won't be telling you this and I trust him so much. I trust him. She's trustworthy. She is? Oh, they're sure? Okay. Màtí nǹkan wọ́n kàn pè mí lórí fóònù sí ní pé kí wá bá wọn tún lè ṣe ipá wọn jáde bọ́ wọn sọ bí tọ́ lọ fún mi o. Mọ̀ ló tajú sí nǹkan. Ṣé nípa ti trust mo ẹ̀ mi lọ ni? Ẹ wò máa help yín because mo feel pain sí yín. Ọ̀rẹ́ yín kò ní lè ràn yín lọ́wọ́ ṣé mo pé àkókò gàràgàrà ni tí kò fẹ́ kékékèké kọ. Tèmi bá wá joyè ọ̀dájú bíi tiwọn. Ṣé mi máa mú wọn lọ sọ́dọ̀ pásítọ̀ mi? Ó kù díẹ̀ báyìí kí wọ́n fún wọn ṣe oògùn owó. Ọpẹ́lọpẹ́ mi, ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Láì jẹ́ bẹ́ẹ̀ wọn bá ti parí máa yẹra. Ó ga ọ̀ gidi. Ẹ jẹ́ kí Charlie lọ change kó tó di pọ́lẹ̀. Sí wàhálà. You see, I told you. Àwọn ọmọ yìí ò dáa. Orí. Àná. Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo rà nígbà tí mi ò sanwó? Ẹ gbìyànjú, máa mi jókòó. Èèyàn máa ní ká ìwọ ọmọ yìí. Ṣé èṣù ni ẹni? Ó ń ṣèyàn dáadáa o. Ẹ máa ṣe farabalẹ̀. Ọ̀rọ̀ máa ṣe pọ̀. Ìjẹ́ ẹ mọ̀ pé ọmọ burúkú yìí ó lọ bá ọkọ mi Ṣọlá. Kò máa sí nǹkan tí kò sọ fún Ṣọlá tán.
ó bà mí jẹ́ débi pé ó ní bí bá ṣe ń gbé dúdú ni mò ń gbé funfun ó lé mi ò lè fẹ́ láyéláyé ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún tí ó bá ń ṣe fẹ́ tó wà láàrin mi àti bọ̀bọ́ yẹn nǹkan kan màmá àtún mọ̀. èmi náà rántí ìjọ tó wá sílé mi. ṣé nísìnyí èkó ẹ̀gún sí tèmi ó wá di ohun àǹjírí kí n máa pe ọmọ mi kó má gbé kọ́ọ̀lù mi rárá kí ló fẹ́ ni mo ṣe fún òun. mọ́mì ẹ má bínú wọ́n bízì díẹ̀ ni wọn ò dẹ̀ fẹ́ ṣaláì má fi owó oúnjẹ yín ránṣẹ́ instead tí wọ́n máa fi dìlé owó oúnjẹ yín torí ẹ̀nà ṣe rán mi wá pé kí n gbé wá fún yín. torí tó bízì mi ò ṣe gbé kọ́ọ̀lù àbí torí ẹ̀ ni ó ti dáa ó ti dáa ó ti dáa. ǹjẹ́ ti gbọ́ pé kí ni. wípé ọkọ ọmọ yín ó ti propose wọ́n ti fún wọn ní òrùka. olúwa ò ṣe ohun tí mo ń gbàdúrà fún náà yẹn ṣé pé Ṣọlá padà fún ọmọ mi ní òrùka. olúwa mo máa dúpẹ́ títóbi ní ẹ̀rọ. mọ́mì ẹ má ì tí ì dúpẹ́ o torí ńgbà tó fún ọmọ yín lórúkà ọmọ yín ò gbà ọmọ yín lòun tí ti ṣetán láti ṣe wedding rárá láti marry. ẹ gbà mí gbogbo abiyamọ ayé abọ́mọ yóò mọjú orí ẹ̀ mọ́ ni ẹ jọ kò gba òrùka. wọ́n kúkú mọjọ́ orí wọn àmọ́ tí ọkùnrin bá ti pọ̀jù fún obìnrin ojú ẹ̀ máa ṣe kámíkámíkámí ẹ mọ̀ ọkùnrin pọ̀jù fún ọmọ yín. irú ọkùnrin àwọn ọkùnrin aṣíèrè wo àwọn ọkùnrin wèrè wo ni ò jẹ́ kọ́ ọmọ tèmi kọ́ lójú láyé ayé wọn. àdúrà tí ẹ máa gbà ní pé kí ọmọ yín má mú àmúbọ ẹ jẹ́ kémi tètè máa lọ kí wọ́n tó pè mí. ó dà wọ́n. wo ní kó gbé kọ́ọ̀lù mi o ní kó gbé kọ́ọ̀lù mi o lẹ́dàá mi má máa jẹ́ rogun àmúbọ́ lórí ọmọ ọlọ́run máa ṣàánú mi ọkọ ẹ̀ ló máa fẹ́. kí ló ṣẹlẹ̀ kí ló dé. tèmi rò pé ìfẹ́ ló ní sí i ìwọ ọmọ olórí burúkú máa ṣàǹfààní yìí ìjáyé ẹ lè dá mọ́ bó ṣe ń ṣe yìí ayé ò lè dá mọ́ nítorí pé ọmọ tèmi tó di eléṣù lẹ́yìn tó mú ìkànnà tó wàá bò lẹ́yìn ọrùn yìí ayé ẹ máa bàjẹ́ ni ò ní ṣe orí rẹ. o ti bọ́ sọ́wọ́ ayé mo ṣe wà bẹ́ẹ̀ mo sọ fún ẹ o ti bọ́ sọ́wọ́ ayé o. jọ nítorí Ọlọ́run kí ni mo ṣe fún ẹ gangan màámi ẹ bá mi bèrè lọ́wọ́ pé kí ni mo ṣe kí ni mo máa ń gbà ẹ. jọ kí ló ṣe fún ẹ nǹkan tó ṣe fún ẹ mo kàn fẹ́ kó o sọ bí yìí ni o. ẹ jọ̀ọ́ ìdáríjì mi àǹtí ò fìbí kókó ṣe mí. ànáyé ẹ̀ tún máa bàjẹ́ lẹ́ẹ̀kan sí ní fẹ́ àtọ́jú ọmọ yìí máa burú o kò sí ohun tó fẹ́ tí ò ṣe fún ẹ kí nìkan tó wá dé. mi ò fẹ́ kí anybody take place wọn lọ́dọ̀ mi ni. ẹ jẹ́ sọ́lédè Yorùbá. ó lóun ò fẹ́ kí èèyàn kankan súnmọ́ mi òun ò fẹ́ kí èèyàn kankan. mo bí yín pọ̀ ni. torí ẹni mo ṣe ń scared everybody away from her. kó jẹ́wọ́ nìkan ṣoṣo ló máa jẹ́ ajírọ́ba o máa rí láàárọ̀ o máa rí lọ́sàn-án o máa rí lálẹ́. ọmọ ọlọ́mọ láì ṣe bí ẹ láì ṣàrà láì bẹ́ẹ̀ sún. ẹ wo ẹ ṣáàjọ ẹ ní sùúrù o kí n jẹ́ ti mọ́ mi. torí pé gbogbo ìgbà tèmi àti wọn bá jọ wà ọ̀rọ̀ màmá wọn náà máa sọ wọ́n ti nífẹ̀ẹ́ mọ́ mi wọn jù àti ọ̀rọ̀ ọkọ wọn méjèèjì ló wà lókun àyà wọn torí ẹ̀ ni mo ṣe dá ní gbogbo wọn tí mo dá láti lè fi gain attention wọn sọ́dọ̀ tèmi. ṣé ó jẹ́ kí n máa sọ pé òní jẹun ọmọdé yìí ẹ àgbà mi ẹ̀ ń wọ̀ mí ràn ni ayé yìí ò máa dáa ẹ wọ àwọn ajẹnifẹ́ni báyìí tó jẹ́ pé èèyàn máa wò wọ́n bí ìgbà tó jẹ́ èèyàn gidi ni wọ́n àṣẹ èèyàn burúkú ayé àtọ̀run ni wọ́n àwọn onífẹ̀ẹ́ gbóná ṣẹ́fẹ̀ẹ́ ló dẹ̀ nísìnyí àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ èṣù ọmọ tẹ́ṣù bí sílé ayé àwọn gangan leléyìí olóò nífẹ̀ẹ́ èèyàn àbí bẹ́ẹ̀ kò fẹ́ kéèyàn kankan súnmọ́ kó jáwọ́ nìkan láì ṣe pé mo jọ bí yín papọ̀ àṣírí ẹ ti tú ṣé o fẹ́ jẹun ọmọ ṣe rí mi báyìí. ṣé gbogbo ìtàn sọ yìí ó ṣì ń dùn o ẹjọ́ ẹ ní sùúrù jọ o owó mi tí mo gbé fún yín pé kó bá mi tọ́jú òun dà. mo ti yẹ. jọ nítorí Ọlọ́run ìwọ tó ò níṣẹ́ lọ́wọ́ tó yẹ pé mi ni mò ń sanwó fún ẹ ní oṣooṣù tó ò níbi tó ti fẹ́ sanwó padà fún mi ó wá lọ yáwó mi jọ kí ló fowó mi ṣe o.
wọ́n lé àwọn àbúrò mi mẹ́tẹ̀ẹ̀ta wá láti school. Mo wá bá wọn sanwó school wọn. Bàbá breadwinner. Breadwinner ni. Breadwinner báà. Ilé tí dájú wá kọ́ agbára gbà bẹ́ẹ̀. Bàbá breadwinner. Wọ́n kú. Ẹni máa ń jà. Owó tó kù, mo ṣí ṣọ́ọ̀bù fún mọ́mí wa. Mo wá rajà síbẹ̀ fún wọn. Àti ń dà fún ẹ. Tí ẹ ti ta o, tí ẹ ti tán, ṣó ti yẹ. Torí mi ò mọ̀ ẹ́ rí, àánú ló ṣe fún mi tí mo fi ń gbé kí n fà ẹ́ mọ́ra. Mi ò dẹ̀ fẹ́ rí ẹ nígbèésí ayé mi mọ́. Tí mo bá rí ẹ tó bá gba street kọjá, máa pa ẹnu wà láì. Bí mo ṣe máa ń wọ èyí, kó wá dìde kó wá máa lọ. Bẹ́ẹ̀ni, ó yá dìde kó bọ́ sáré. Kí ló tún kù? Ó máa ṣe wọn máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀rọ. Hey, you have a good heart. Your heart is too plain. You have to be very careful. Bó ṣe rí ilẹ̀ rí. Ó ti plain. Bó ṣe rí ilẹ̀ rí. Mi ò ti pè mí gan, mi ò gúdù bẹ́ẹ̀ ṣe wò mí. Bàbá mi ò lè gúdù. Bàbá ẹ̀ Nígbà tí kọ́kọ́ máa ń ṣe fẹ́yàn nìyẹn. Bàbá ẹ̀ ló jọ. Ọmọ mi. Àti ń gbé ẹ lọ. Gbé mi lọ, I will see my mom now. Ṣé mi ni màá wá? Ṣé bàbá mi pè ní? Ọmọ àṣà máa wá. Love you, Mom. Èyí ń wọ ọkọ mi ẹlẹ́ inú mi dùn Ṣọlá at last ìwà ṣeun ṣọlé inú mi dùn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba. Mọ́mì mo fẹ́ rí yín o mọ́mì ló jókòó yìí kí ló bá dé. Ṣọlá sọ pé àwọn fámìlì wọn fẹ́ kẹ́ fún wa ní date. Tó Olúwa mo dúpẹ́ o ohun tí mò ń fẹ́ nílé ayé mi náà rí ẹ̀dùn ṣé ẹ̀yin ti wá rẹ́dì báyìí. Mọ́mì mi ti rẹ́dì. Mo ti rẹ́dì. Mo ti rẹ́dì. Olúwa ṣeun Olúwa ṣeun mọ ohun tó wà mí Ṣọlá èèyàn ní nílé ìyá kó má nílé ti bàbá èmi nìyẹn ó ní àwọn tó bí àwọn bàbá ẹ̀ wà àwọn gan la máa lọ sọ fún pípé ọmọ wọn fẹ́ mú ọkọ wálé o. Okay. Ó wà òkè mọ́ mi. Mi ò lè dáṣẹ́ pa. Ẹ̀yin náà lè máa bá wọn sọ̀rọ̀. Kò sí ohun tó fẹ́ ṣẹlẹ̀ inú wọn máa dùn ni bá dọ́dọ̀ lórí ẹbí báyìí á fẹ́ gbó ní ìyá àlù ni bí tọ́rọ̀ dé dúró yìí. Láàárọ̀ làbá mo ti débẹ̀ ṣùgbọ́n má pè wọ́n o torí tó bá pọ̀n bí ìgbà torí wọn fi ni o a máa gbéra máa lọ ọbẹ̀ gbìn. Ẹ máa mọ̀ ṣe o àsìkò tẹ wá fẹ́ di ọkọ àtìyàwó tòótọ́ màá bá yín gbé ọkùnrin màá bá yín gbé ìbejì sí ẹ̀yìn mi lágbára Ọlọ́run Ọba. Àmì mọ́mí ebi ń pa wá. Mo mọ̀ pé wàá jẹun jẹ́ ń bẹ sòdodo ṣọ́ra pẹ̀lú àwọn ọmọ afẹ́ ó ti wá lọ́kọ báyìí sí gbogbo àwọn ọ̀rẹ́ kọ́rẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ aríre bá ní jẹ́ àgbọ̀n ìsàlẹ̀ kó ṣọ́ra fún wọn o gbogbo èèyàn kọ́ lé èèyàn o. Ṣùgbọ́n mọ̀ pé lágbára Ọlọ́run gbogbo ẹ tó bá lóun máa bínú ẹ báyìí á wà láìpámáyà báyìí. Àmì mọ́mí a fẹ́ jẹun. Kí ló fẹ́ jẹ ohun tó bá fẹ́ nù léyìí ni ìwọ ló nílé ẹ ó ti yá kí ló fẹ́ ọkọ rẹ.
pàdé mi ńkọ́? Ó lọ sí church. Kí ló dé ìwọ lọ ni? It's today Christmas. Àbí kí náà ṣe ń bẹ̀? Kí ló máa ń ṣe àwa Africans náà? Àwa là ń gbàdúrà jù. Tẹ́ bá dórí òkè, kò sí ni ẹ máa ṣàbà wá ń bẹ̀ káàkiri. But ẹjọ́ ṣe yẹn ní ká tó yìnbó. Church mélòó ni bí gate lọ? Báńsẹ̀ òfúra, báńsẹ̀ ajá sí náà. Ajá òfúra, ajá jìn. Onílé tí ò bá fura, òun ló lè ń kó lọ. Kẹ́ ìbọn láti tó yìí. Ṣé o ò fi ìpín látijọ́ tó ti wọ ibi báyìí ní gbogbo bísíǹsì ti ń lọ lẹ́nu? Àpòrí yẹn sọ. Farayọlá àbí kí ló borúkọ ẹ̀yìn kò ń ṣe ọmọ tó o lè fẹ́ o lè fẹ́. Olúwa mú mi rí wípé ọ̀rọ̀ arábìnrin tí ẹ torí ẹ̀ wá kì í ṣe ìyàwó yín lóòótọ́. Ṣé mo sọ fún ẹ? Rọ́lákẹ́, mi ṣe ní máa sunkún. Ayé mi ti bàjẹ́. Ṣé o rí pé òfò ńlá ló ṣe mí ní? Kí ló ń ṣẹlẹ̀ nígbà yìí? Wọ́n wá àwọn èèyàn ló ń sáré bọ̀ yìí. Sùmọ́là ọmọ Bẹ̀nẹ̀ èmi mo jẹ́ ẹlẹ́ni tẹ́rẹ́ tó ń lẹ̀rọ èmi mo ṣe pa láyé ọmọ rẹ èmi mo wà nídìí ọ̀rọ̀ rẹ̀. Ìyá afárá ìwọ ló ń ṣe ọmọ mi ẹjẹ ẹ̀kọ́ ápùmọ̀ àmọ̀ ni ní mo fi ń gba agi lọ́wọ́ ìbálòyè ń wálé ọmọ lọ́gán bá ń pọ́.